rèé o, oríire mà ló wọlé dé yìí. Oríire ńlá ló wọlé fún tani, fún gbajúgbajà òṣèré tíátà. Òun àti ìyàwó ẹ̀, òun ni Lateef Adedimeji àti Mobimpe Oyèbádé mà ní ìbànújẹ́ ọjọ́ tó ti pẹ́, Ọlọ́run mà ti fi ẹ̀rín sí wọn lẹ́nu. Ní èní mà ní Lateef Adedimeji lọ sórí ẹ̀rọ ayélujára, ìyẹn ẹ̀rọ abẹ́yẹfò Instagram ẹ̀, tí ó sì kọ wípé ọpẹ́ pàtàkì lọ́wọ́ Ọlọ́run tó dáhùn sáyé, tó fi oore bàǹtàbàǹtà mà tàún lọ́rẹ. Òun béèrè ẹyọ kan, Elédùà sì fún òun ní mẹ́ta lẹ́ẹ̀kan ṣoṣo. Ó ní òun tí òun ti ń béèrè tipẹ́tipẹ́, tó ti ń gbomijé ní ojú òun, mà ní Elédùmarè fún òun lọ́fẹ̀ẹ́ lófò yìí. Ó wá fún òun jù nǹkan tóun ti ń retí lọ. Ó ní kò ń ṣe wípé òun sá lọ o, òun ò dẹ̀ lọ fara pamọ́, òun lọ tọ́jú àwọn nǹkan tí Ọlọ́run ṣe lóore fún òun mà ní. Ọlọ́run lọ fún ìgbà díẹ̀ láti lọ ṣe àbójútó oore ńlá tí Ọlọ́run fún òun. Ní ọjọ́ Friday, ọjọ́ kìíní nínú oṣù karùn-ún gangan mà ní Lateef Adedimeji sọ fún gbogbo àwọn aráyé wípé Ọlọ́run ti pòun lẹ́yìn ayọ̀, ó fún òun ní ọkùnrin làǹtìlanti mẹ́ta ní ẹ̀ẹ̀kan ṣoṣo. Òun tí ayé ti rò pé, tí wọ́n ti sọ̀rọ̀ lóríṣiríṣi sóhun, mà ní Elédùmarè má pa òun lẹ́rìn, ó fi ẹ̀rín ayọ̀ sóhun ní ẹnu lẹ́ẹ̀kan ṣoṣo. Wọn ló kọ sórí ẹ̀rọ ayélujára ẹ̀, ó kọ síbẹ̀ gàràmùgbàràmù wípé òun dúpẹ́ lọ́wọ́ Elédùà tí ó fún òun ní ọkùnrin làǹtìlanti mẹ́ta. Ó sọ ní èdè Gẹ̀ẹ́sì wípé ó ní a woman who became a mother of three and the three kings to call my own. Ó kọ sórí ẹ̀rọ Instagram ẹ̀ bẹ́ẹ̀ wípé Elédùà mà sí fún òun. Ó tún wá fi bambambari parí ẹ̀, ìyẹn ní èdè àwọn Lárúbáwá wípé alihamdulilayi. Ó ní ọpẹ́ ńlá mà ní òun. Bẹ́ẹ̀ náà ni wọ́n sì jẹ́ kó yé wa wípé Lateef Adedimeji kò sọ ìgbà tí òun bí ìbẹ́ta yìí, bẹ́ẹ̀ náà ni kò sọ orúkọ àwọn ọmọ ìbẹ́ta yìí, tí ò jẹ́ ká mọ̀ pé bóyá ọjọ́ Jímọ̀ àkọ́kọ́ nínú oṣù karùn-ún ló bí, tàbí ó ti bí tẹ́lẹ̀ tí kò sọ fún aráyé. Ṣùgbọ́n ó ní àsìkò ti tó láti sọ gbogbo aráyé wípé Elédùà ti fi ẹ̀rín sí òun lẹ́nu. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ wípé láti bí oṣù mélòó kan làwọn ènìyàn ti ń gbé pòyí ẹnu lórí ẹ̀rọ ayélujára, tí wọ́n ń gbé Mobimpe, wọ́n tún gbé Lateef, wọ́n tún lọ wá àwọn ọmọ òkókó, wọ́n gbé sẹ́gbẹ̀ẹ́ wọn, wọ́n sọ wípé wọ́n bímọ. Èyí ló jẹ́ káwọn èèyàn máa gbé pòyí ẹnu wípé ṣán lóyún lóòótọ́ ni àbí wọn ò lóyún. Àti bí ọdún mélòó làwọn ènìyàn ti ń ṣe é fún wọn. Ṣẹ́rí tọdún yìí tiẹ̀ wá lékenkà, wọ́n tún wá gbé ní ìgbà kan rí wípé àwọn àgbà ọ̀jẹ̀ bíi Madam Ṣajẹ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ni wọ́n ń kí wọn kú oríire. Bẹ́ẹ̀ la rí fọ́nrán kan ní ìgbà kan tí Jayé Kútì tó ń jó, àwọn èèyàn bá sọ wípé ó ń jó nítorí pé ó di girama ni, wípé Lateef àti Mobimpe wọ́n bímọ. Ṣùgbọ́n òkodoro ọ̀rọ̀ ti wá jáde báyìí o. Lateef fúnra ara ẹ̀ ti sọ wípé Ọlọ́run ti ṣe fóun, òun béèrè ẹyọ kan, Elédùà fún òun ní ọkùnrin làǹtìlanti mẹ́ta lẹ́ẹ̀kan ṣoṣo. Bẹ́ẹ̀ náà ni fọ́nrán skáànì àti fọ́nrán oríṣiríṣi ló wà níta láti fi hàn lóòótọ́ wípé Elédùà ti fi ẹ̀rín sí wọn nínú. Ẹyọ kan ló béèrè, ó sì ti fún wọn ní ọkùnrin làǹtìlanti mẹ́ta. Nígbà tán béèrè kan tí Elédùà tó sì fi méjì kún tó jẹ́ mẹ́ta. Lateef ti wá di bàbá bọ́ìsì báyìí. Bẹ́ẹ̀ náà ni Mobimpe òun náà ti di ìyá bọ́ìsì. Wọ́n ti wá di ọkùnrin mẹ́ta, lórí mẹ́ta ló wọlé kàn wọ́n lẹ́ẹ̀kan ṣoṣo. Ṣẹ̀rí wọ́n ní bórí bá pẹ́ nílẹ̀ ó di dandan kó má dire. Wọ́n ní pé kò sí bá ṣe máa gbàdúrà tá máa bẹ̀bẹ̀, Ọlọ́run ò máa gbàgbé ẹnìkankan. Kò sẹ́ni tí Ọlọ́run ò lè rántí, kò sẹ́ni tí Elédùà ò sì lè ṣoore fún. Oore ńlá rèé o lẹ́ẹ̀kan ṣoṣo. Bó tiẹ̀ jẹ́ wípé nǹkan tí àwọn ènìyàn fi ojú àwọn arákùnrin àtàrábìnrin yìí rí lórí ọ̀rọ̀ ọmọ òṣọmọ, ó tó bẹ́ẹ̀ kí Elédùà fún wọn ní mẹ́ta
lẹ́ẹ̀kan ṣoṣo. Bẹ́ẹ̀ làwọn èèyàn kí wọn kú oríire, nínú wọn dùn. Ẹ jẹ́ mú àwọn àtẹ̀jíṣẹ́ kan tó wà níbí tí àwọn èèyàn fi kí wọn kú oríire. Mercy Aigbe ó kọ síbẹ̀ ni pé ó ní to God be the glory, congratulations. Bẹ́ẹ̀ náà ni Oyèbádé Juliana òun náà kọ wípé ó ní God is good, God is good, God is good. Only watching this again, I am in tears. Congratulations, my family. So happy for the two of you. Can't believe I am an auntie. Inú ẹ̀ dùn lọ́pọ̀lọpọ̀ nítorí pé kò expect, kò sí ẹni tó mọ̀ wípé Ọlọ́run lè fún wọn ní oore mẹ́ta yìí ní nǹkan ṣoṣo. Bẹ́lẹ́dùwà ṣe pa wọ́n lẹ́rìn ayọ̀ nìyẹn. Ó fún wọn ní mẹ́ta lẹ́ẹ̀kan ṣoṣo. Ó fún wọn ní oore mẹ́ta lẹ́ẹ̀kan ṣoṣo. Kò rọrùn fún ènìyàn tó ti wojú Elédùmarè sípẹ́ tí Elédùmarè sì fún ní oore mẹ́ta. Báyìí ni àwọn èèyàn ṣe kí wọn ní ọlọ́kan òjọ̀kan, tí wọ́n kí wọn wípé torí pé kò sẹ́ni tó gbàgbọ́. Bẹ́ẹ̀ náà ni Ọmọ́wùnmí Dàda òun náà kọ wípé good news for the month of May, thank you Jesus, congratulations family. Adedimeji àti Mobimpe àwọn méjèèjì gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ wípé ní ọdún 2021 náà ni wọ́n ṣe ìgbéyàwó alárinrin. Láti 2021 náà ló ti ń wojú Elédùà kó tó di wípé ọba tààlà ó wá fi ẹ̀rín sí wọn lẹ́nu ní ọdún 2026. ṣe rí pé ọ̀rọ̀ wọn tọ́pẹ́ ó ṣe déédéé ọpẹ́. Èyí náà fi ń kí Lateef Adedimeji àti Mobimpe àwọn Adedimeji family wípé wọ́n kú oríire o. Bẹ́ẹ̀ náà lẹ mọ̀ wípé oríṣiríṣi ìmọ̀ràn làwọn èèyàn ti gbà wọ́n ní ìgbà kan àti nǹkan náà lọ ti fojú wọn rí lórí ẹ̀rọ ayélujára, ṣùgbọ́n ọpẹ́ lẹ́lẹ́dùà fi ọ̀rọ̀ wọn já sí wípé àwọn méjèèjì náà ti wá di bàbá ìbẹta àti ìyá ìbẹta. Àdúpẹ́ o, àkú oríire, ọmọ náà àdìrú àdìgbà. Lateef àti Mobimpe wọ́n ti di bàbá ìbẹta àti ìyá ìbẹta. Oríire ńlá ni èyí láti ká máa fún yín bó ṣe ń lọ. Ọba ṣe yẹn náà tún máa mú wá fún yín. Ẹ má kúrò ńbẹ̀, ẹ máa bá wa kálọ.